ayíra gbà yí mi ká o iná gbájú tútù mú mojú bọ ni mo fò ògùn bílẹ̀ lóògùn lè rí ọ̀rọ̀ oríta bẹ́ẹ̀ níbẹ̀ jáde nu òdomudomu kídòdò wọmi ìsàlábù ìyá wíládé ìgbélẹ̀ síbẹ̀ ń. mo ní kó gbẹ́bọ̀ ń lẹ̀. I don't want peace. Ìṣákì èèyàn ní abẹ́bọ́ra. Are you playing? What type of play àmọ́ is jẹun this? tá já ń jùrù wọmi ìsàlábù kókókókókókókó báyìí lọ́ta ó yá gbélẹ̀ síbẹ̀ ń. I don't want peace. I want problems always. Kí kété kì í ṣe kéèkì kọ́ ọlọ́wọ́ wa àbá ìbá ya ti sì ń sọ̀rọ̀ kájọ́ fún kí ni mí ni má gbélẹ̀. O gbọ́dọ̀ gbélé ilé kì í so oúnjẹ wa ó máa lágídí o sì bàjẹ́ pẹ́ Jẹ́rẹ́sọlá ò sọ fún ni. ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ mọ̀ díyẹ́ta kẹ́rí àti rèé rúbọ fún igún ti jẹ́bọ́ àti rúbọ fún àkàlàkàlà ti gbà kẹ́rí ẹ̀kọ́ ẹ̀yin àgbàre ẹ sì gbọ́dọ̀ bá mi gbà lọ́wọ́ rẹ̀. sórí ẹbọ igun tẹ́lẹ̀ ẹ lọ gbé òun nìyẹn kàkàlà òun nìyẹn sórí ẹbọ ìtẹ́ ẹgbẹ́ wa kì í ṣe táwáyà ẹbọ tó ti ẹ̀ papọ̀ méjì àbọ̀gán pàápàá tó bá máa gbé ẹbọ wá fúnrú àwa ìyá báyìí bí kò gbé písà bí kò gbé ṣàwámà tó bá bá rí kóstò kó fi sí tó bá tẹ̀ wá rí àsun àbí bóyá bí ẹran dídín tí wọ́n fi gbé gbogbo ara ẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ báyìí kó bá wá gbé sí tó bá rí ẹ̀nẹ́ tí kò mú lé ọwọ́ ń gbé ilé ìbò dákun yẹ kẹta ṣé ajẹkọ rí. Ibo. àjẹjẹkọ ọwọ́ mú epo pupa ọ bùlù lójú. tàbí kó wíkú fi barbecue àtọ̀ládà ìgò tó kọ́ fi kún. mo mọ̀ pé ìyà ń jẹ yín ni n kì í mú pilẹ̀ wọn láti ilẹ̀ náà request fún yín artist ní kan béèrè ṣàrámà kan béèrè kínní ẹ yẹ kí a lọ bá torí gbàtí wọ́n ti rí kọ̀ọ̀kan tí kọ́kọ́ ṣẹ̀gbá àjẹ́ kẹ̀sọ́ ẹ̀gbá location rẹ̀ jè ọ̀pọ̀mọ̀súlẹ̀ a request fún ṣàrámà àti barbecue àti cold stone gbèrè náà kẹ́ request fún Hollandia yogurt ṣebi rẹ̀ ó ti lè tẹ́lẹ̀ a fẹ́ sanra padà ó ti yé yìí ṣe mi nífa òtẹ ìjìyà èyẹ o. sẹlẹ́bù wo mi ó ti dórí ìta mẹ́ta tó yé mi mọ́ báyìí o kí la wá ṣe báyìí. ọgbọ́dọ̀ yé yín torí yín lè fa kẹtùkẹtù ẹ̀dẹ́dẹ́kẹ̀ bá mi yín lè fa ọgbọ́dọ̀ yé yín àbá. ṣebí wọn ní olóòfẹ́ di olókìkí èèyàn. kí máa kọ́ ọmọ olókìkí kété ẹ̀rọ mẹ́ta ká àwọn ọmọ sí. ẹ jẹ́ mi mọ̀ pé nǹkan tó máa request fún rẹ̀. alábìyẹn méjì kan láàrin ẹ̀kọ́ yẹ kí n sọ̀rọ̀ kí ajẹ́ ń bọ̀ kí ni ebe tún lẹ̀ alẹ́ òrùn ní wẹ̀rẹ̀ ara aṣàjẹ́. wò mí àwọn ìyá tí náà wọn ò jẹ bọ báyìí. ẹ wo èyí ya kí ẹ mọ̀ ṣe ẹ mẹ́ẹ̀ni káàṣì. POS ayédà. òun tún rè. ṣé o mú káàdì dání. ìkọ̀kọ́ dúró o bẹ́ẹ̀ mo káàdì lọ àtijọ́ kí mo ti délé ayé mẹ́rin àjẹkẹ́ ló POS láyé. àwọn ìyá ti upgrade débẹ̀ nu. POS pàkẹ́tì ni ẹ ṣe ó pe o alẹ́ ayé ti bàjẹ́ èyí gbọ́n kọ́ kò jẹ́ ìyẹn kọjá ìyá láyé ìyẹ́rin a request fún POS or PalmPay or Opay. ẹ ṣe bí rìn jẹ́wọ́ ṣe lákọ̀ọ́jí babaláwo rí òun ló gbé yín lé mi lórí ọjọ́ kọ̀mí àjọkọjá rí mi fún. rèé fún àwọn ìyá ni ohun tó wọ́n fẹ́ wọ́n lọ bò mí o báwọn ìyá bá lọ bò mí kò sóhun tèmi ó ṣe mọ́ o. hello. ìwọ ti ṣe tán ó dàbí pé orí tiẹ̀ wà bẹ̀ sórí oníláwùláwù tí mo dúró tì bì kó rẹ́dí àti ṣe nǹkan kan rárá èmi àti àwọn ẹyẹ tó kù àfọ̀dé bẹ́ẹ̀ ní ìsìn túbọ̀ tẹ̀yẹ ẹja fly.